tí ga kò ní fẹ́ kí ẹni tó ga kó ṣubú láéláé. Gbogbo wa la rí fídíò kan tó ń trend láti àná nípa ọ̀rọ̀ Muyideen. Lóòótọ́ mùsùlùmí ni Muyideen, ṣùgbọ́n nírọ̀lẹ́ yìí èmi gẹ́gẹ́ bí àfáà tí mo jẹ́ mùsùlùmí, mo wá ní wíwá pé mo jẹ́ ènìyàn bíi Muyideen. Mi ò wá ní wíwá pé mo jẹ́ mùsùlùmí torí pé Muyideen náà jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kó tó bọ́ sọ́wọ́ Àgbàlá Gabriel. Mi ń wá níwá yẹn o. Gbogbo àwa tí a dẹ̀ jẹ́ olórí pípé, mo mọ̀ pé ẹ̀yin tí ẹ̀ ń wò wá orí yín pé ju àwa tá à ń sọ̀rọ̀ lọ o. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ọpọlọ yín pé ju àwa tá à ń sọ ọ̀rọ̀ lọ. Ẹ dákun, mi ń wá ní wíwá pé mo wá ní àwọ̀ ẹ̀sìn, mo wá lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel, Oríyọmí Hamzat àti Muyideen pẹ̀lú obìnrin tó record Muyideen nínú ọjà. Mo wá lórí ọ̀rọ̀ yìí ní wíwá ìjọmọnìyàn, kì í ṣe wíwá títẹ̀sìn. Ọ̀rọ̀ tí mo wá sọ lọ́sàn yìí mi wá sọ̀rọ̀ ẹ̀sìn o. Mi sì wá lórí ọ̀rọ̀ ẹ̀sìn, mo wá lórí ọ̀rọ̀ ìjọmọnìyàn ni. Àkọ́kọ́, gbogbo ẹni tó bá máa dá sí ọ̀rọ̀ Muyideen, Àgbàlá Gabriel, ẹni yẹn gbọ́dọ̀ kọ́kọ́ wá ìpayà Ọlọ́run rí. Ẹni yẹn gbọ́dọ̀ ṣe kíni? Ó gbọ́dọ̀ kọ́kọ́ wá ìpayà Ọlọ́run rí kó tó sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Ẹni tí ó bá invite ìpayà Ọlọ́run sínú ayé rẹ̀ kó tó dá sí ọ̀rọ̀ yẹn, ó máa ṣe ọ̀rọ̀ yẹn dá sí. Gbogbo ẹni tí ó máa gbọ́ mi, ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ fi làákàyè gbọ́ mi. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, ẹ ní làákàyè jù wá lọ. Ẹ ní làákàyè jù wá lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ situation báyìí, irun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Àgbàlá Gabriel lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó bá kó èrò sábẹ́ o. Títí Àgbàlá Gabriel ó hàn ní o, torí pé Ọlọ́run ti ṣe ní àlàmí, Ọlọ́run ti ṣe ní ẹni tí gbogbo ayé mọ̀. Gbogbo ẹni tó bá ní àwọn èèyàn látorí èèyàn 5 tí ń control lérú nǹkan yìí, èmi tí mò ń sọ̀rọ̀ personally yìí, mo lé àwọn tí wọ́n yí mi ká tó ń bẹ lábẹ́ mi. Irú tó ṣẹlẹ̀ s'Àgbàlá Gabriel ó ti ṣẹlẹ̀ sẹ́mi náà rí. Ó ti ṣẹlẹ̀, kò sí ẹni tí ó kó àwọn èèyàn sábẹ́ tírú nǹkan yìí tí ò ní tí ní experience irú tó ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel yìí. Alhaji Oríyọmí, wàláhì mo lè fi gbogbo nǹkan búra pé irú tó ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel yìí ó ti máa ṣẹlẹ̀ sáwọn náà, ṣùgbọ́n kò dórí social media ni. Kò sẹ́ni tó máa kó àwọn èèyàn sábẹ́ tí wọ́n ń bá ṣe lábẹ́ rẹ̀ tí ń ṣẹlẹ̀ pẹ̀lú Àgbàlá Gabriel yìí tí ò ní ṣẹlẹ̀ sóun náà. Ìwọ tí ó bá tí ì ṣẹlẹ̀ sí, máa retí tiẹ̀ yóò padà ṣẹlẹ̀ for one reason or the other. Máa sọ reason tí irú nǹkan yìí fi máa ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n bá kó àwọn èèyàn sábẹ́. Ẹni tí ó bá tí ì ṣẹlẹ̀ sí, be expecting your own. Your own is coming. Kó dẹ̀ lọ máa gbáradì sílẹ̀ fún nǹkan yẹn pé yóò padà ṣẹlẹ̀, torí pé ẹnìkan kò lè mọ ọmọ òrukàn tọ́jú bí àwọn òbí rẹ̀. Ẹnìkan kò lè mọ ọmọ ọlọ́mọ tọ́jú bí àwọn tí wọ́n ní. Kò sí bó kọ́ ta lé kọ́ ta ọ̀nà, ó lè mọ ọmọ òrukàn tọ́jú o. Ọmọ ọlọ́mọ, ẹ lọ béèrè gbogbo àwọn tó bá tọ́jú ọmọ ọlọ́mọ kí náà máa fi san. Gbogbo ẹni tó bá mọ ọmọ ọlọ́mọ sọ́dọ̀, ẹ̀yin ẹ béèrè nípa experiences wọn, àwọn tó ti mú èèyàn ọmọ ọlọ́mọ sọ́dọ̀ rí. Kẹ́ ẹ máa gbé orí màálù fún ọmọ ọlọ́mọ, ẹ máa ṣe ní o. Kẹ́ ẹ máa gbé orí àgbò, odidi màálù kẹ́ ẹ pa. Ọmọ tẹ́ ẹ mú sọ́dọ̀ yẹn, ẹ̀yin ẹ gbé odidi màálù sí níwájú. Yóò máa tó rò pé tó bá jẹ́ pé ọ̀dọ̀ màmá òun, ọ̀dọ̀ ìyá òun, ọ̀dọ̀ bàbá òun lòun wà ní. Bóyá odidi màálù 6 lòun ọba máa kó wájú. Ẹni tí a máa rò nìyẹn o. Ṣùgbọ́n mi tí ìfẹ́ wọ inú ọ̀rọ̀ yẹn lọ. Ọ̀rọ̀ Muyideen ọ̀nà méjì ló bá dé. Gbogbo ẹ̀yin ayé, ẹ̀yin onílàákàyè, mi ń wá ní wíwá tẹ̀sìn.
mo wá ní wíwá ìjẹ́ ènìyàn. Muyideen náà ènìyàn ni, Àgbàlá Gabriel ènìyàn ni, Alhaji Oríyọmí ènìyàn ni wọ́n. Nǹkan méjì ló lè fa ìgbésẹ̀ tí Muyideen gbé yẹn. Kí ni nǹkan àkọ́kọ́? Ó ní pé nínú kó jẹ́ pé ogun ingrate kéèyàn jí aláìmoore kó máa da Muyideen láàmú, ogun ká mọ̀ láṣeyọrí, ká padà fibi sú ẹni tó bá ṣe wá lóore. Ó lè jẹ́ ogun ibi tí mo ń lọ nìyẹn, ogun kéèyàn ya aláìmoore, wọ́n kọ́ ni o, òun náà ló gbà o, òun náà ló rò bẹ́ẹ̀. Ogun kéèyàn ya aláìmoore sí ẹni tó ṣoore fún wa nínú kó máa dà láàmú, tàbí ogun ká má débi àṣeyọrí ẹni. Ọlọ́run má fi ja ẹnì kọ̀ọ̀kan wa, ẹni tí bá ń jà bí ọ̀rọ̀ rẹ̀ ṣe máa yọrí sí nìyẹn o. Ẹni tí irú ogun yẹn bá ń jà, ibi tí ọ̀rọ̀ wọn máa ń yọrí sí nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ó ní kó jẹ́ pé Muyideen gangan fúnra rẹ̀ ó wà psychological disorder, mentally disorder. Ọ̀nà méjì tí mo fẹ́ ká wá ẹni tí ń ṣe Muyideen sí nìyẹn. Torí pé tá a bá wá sọ pé Muyideen wà psychologically disorder, mentally disorder, ọ̀rọ̀ yẹn jinlẹ̀ o. Ṣé ẹ̀kọ̀ọ̀kan ní máa ṣe Muyideen ni àbí gbogbo ìgbà? Torí Muyideen tẹ́ ń wò yẹn ó ní làákàyè o. Muyideen tẹ́ ń wò yẹn ọpọlọ rẹ̀ pé o, ó ní làákàyè, ọmọ tí ń ṣe o. Nígbà tí wọ́n fẹ́ gbé ìwé ilé, tí wọ́n fẹ́ hand over ìwé ilé rẹ̀ fún, tí wọ́n ní kí Muyideen ó sign, wọ́n ní kí ìyàwó rẹ̀ ó sign, ẹni tó bá wà psychologically disorder kò ní hùwà tí Muyideen hù mbẹ̀ yẹn o. Ẹ mọ̀ tí Muyideen ṣe ni, ó gba pen lọ́wọ́ Alhaji Oríyọmí, ó ní kíyàwó òun kó má sign. Ṣé ẹ rí pórí rẹ̀ pé ó gba pen lọ́wọ́ Alhaji Oríyọmí? Torí pé ojú tí mo kọ́kọ́ fi wo ọ̀rọ̀ Muyideen tẹ́lẹ̀ ni pé ó ṣeéṣe kó jẹ́ pé Muyideen ní spiritual problem àbí psychologically disorder, mentally disorder. Ojú tèmi fi ń wo Muyideen tẹ́lẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yẹn ń lọ, tí wọ́n ní kí Muyideen ó sign, Àgbàlá Gabriel jókòó, Oríyọmí jókòó, ìyàwó Muyideen àti Muyideen dúró. Muyideen sign tán, wọ́n ní ta ló máa bí ẹ witness Muyideen. Ìyàwó Muyideen fẹ́ gba pen, Muyideen já pen gbà lọ́wọ́ ìyàwó rẹ̀, ó ní kí ìyàwó wọn má sign. Ibẹ̀ ni mo ti rí pé orí máa yìí pé ọmọ tí ń sọ, ọmọ tí ń ṣe. Ṣùgbọ́n bó ṣe wá ọmọ tí ń sọ ohun tọ́mọ tí ń ṣe ń sá wá lè sọ pé ó ní mentally disorder mọ́, lẹ́ni tó mọ̀ pé obìnrin yẹn ó ti fi allegation kan obìnrin yẹn against Àgbàlá Gabriel. Ó fi allegation kan obìnrin yẹn against Àgbàlá Gabriel. Ó believe pé obìnrin yẹn ti gbàbọ̀dé fóun. Ó yarí, ó ní kó má sign. Ẹni tó rí rẹ̀ ó bá pé kò ní ṣe ń tó ṣe yẹn. Ẹni tó bá wà psychological disorder
kò ní ṣe ń tó ṣe yẹn. Ẹni tó bá jẹ́ pé ó wà mentally derailed kò ní ṣe ń tó ṣe yẹn bàbá. In tó fi mú tó mọ̀ pé ìyàwó òun ó dàpọ̀ ọmọbìnrin ti gbà bọ̀dì fún mi. Tọ́já pẹ́ǹgbà tí ọgbà kí ọmọbìnrin yẹn sáìn gẹ́gẹ́ bí witness. Nǹkan méjì lóró tí ó fi gbà kọ sáìn. Ó believe pé tọ́mọ yẹn bá sáìn, tọ́mọbìnrin yẹn bá sáìn, ó ṣeéṣe kó jẹ́ pé ọmọbìnrin yẹn ni ó máa ní ilé yẹn, ló máa padà gba ilé yẹn mọ́ lọ́wọ́. Ó ṣeéṣe kó jẹ́ pé òun náà máa padà gbé fáìlì dọ́kúmẹ̀ntì ilé yẹn lé lọ́wọ́. Pé torí pé kò má bàa fi ilé yẹn ta bàbá Àjẹ̀bú. Tán bá dẹ̀ ti gbé lé obìnrin yẹn lọ́wọ́, ó mọ̀ pé òun ò ní nǹkan kan ṣe nínú ilé yẹn mọ́. Nínú tí mo rò pé ó rò. Ẹlẹ́ẹ̀kejì nínú tí mo rò pé ó rò ni pé tí obìnrin yẹn bá fi sign on behalf of òun, dọ́kúmẹ̀ntì òun yẹn, dọ́kúmẹ̀ntì nì, ó ṣeéṣe kó mọ́ valid sóhun. Bọ́rọ̀ bí aspect mentally disorder. So ló jẹ́ ọmọ wò pé Muyideen àwọn èèyàn ń sọ pé ó dà pé àrùn ọpọlọ ń ṣe. Èmi ò rò pé àrùn ọpọlọ ń ṣe Muyideen o. Mi ò rò pé àrùn ọpọlọ ń ṣe Muyideen. So tó bá wá jẹ́ pé àrùn ọpọlọ ò ṣe Muyideen, ẹ wá jẹ́ ká wá ìgbésẹ̀ tó gbé yẹn ká wá lọ síbi spiritual problem. Pé bóyá ó ní spiritual problem kó má bàa láṣeyọrí. Bóyá ó ní spiritual problem. Pé bóyá spiritual problem tó ní lọ́jẹ́ kó wà ingrate kó máa hùwà aláìmoore sí ẹni tí ó ṣe lóore. Torí pé tùmí tá a bá ní tanra wa, oore ni Àgbàlá Gabriel ṣe Muyideen o. Oore ni Àgbàlá Gabriel ṣe Muyideen o. Irú oore yìí Alhaji Oríyọmí náà ń ṣe o. Irú oore yìí àwọn tọ́lọ́run ọba kẹ́ láwùjọ ń ṣe o. Irú oore yìí èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí mò ń ṣe. Ṣùgbọ́n ẹni tó bá wà ní street ó ṣòro ó ṣe lóore o. Ẹni tẹ́ ẹ bá pick láti street wàláhì tẹ́ ẹ bá lẹ́ fẹ́ túnlé ayé wọn rọ èèyàn padà máa jẹ̀bi ni. I'm not here to condemn Àgbàlá Gabriel. I'm not here to condemn Àgbàlá Gabriel. He is a man of God. Ó ń ṣiṣẹ́ tí Olúwa gbélé lọ́wọ́. Ó ń ṣiṣẹ́ tá a rán. Iṣẹ́ tá a rán èmi lèmi ṣe yìí. Iṣẹ́ tá a rán mi ni mò ń jẹ́ yìí. Iṣẹ́ tí Ọlọ́run ọba gbélé Àgbàlá Gabriel lọ́wọ́ ló náà ń jẹ́ yẹn. Mi ń wá bí láti wá condemn Àgbàlá Gabriel o. Because the man is trying. Arákùnrin yẹn ń gbìyànjú. Ó ń gbìyànjú. Ó sì ń ṣe tí Ọlọ́run ọba rán. Gẹ́gẹ́ bí agbára rẹ̀ sì mọ̀. Ta lèmi láti condemn ẹnìkan? Who am I? Who am I to condemn? To condemn. I'm not in position to condemn anybody. Ẹnìkan kò sí in position láti condemn ẹni tó bá dẹ̀ fẹ́ condemn Àgbàlá Gabriel. Rò dáadáa o. Kí wọn náà sì kó ronú àtúbọ̀tán. Rò dáadáa kó ronú àtúbọ̀tán. Ẹ̀dá kan tá bá tẹ̀ wá sọ pé bóyá lóòótọ́ Àgbàlá Gabriel ó ṣe àwọn àṣìṣe kọ̀ọ̀kan nípa ọ̀rọ̀ Muyideen. Àwọn dáadáa tó ti ṣe nípa Muyideen ńkọ́, ẹ jẹ́ àwò yẹn náà mọ́ lára o. Ẹ jẹ́ káwò yẹn náà mọ́ lára.
nobody is perfect. Torí pé níbi pé ó mú ẹgbà ó lu àgbàlá ẹni tó ti wọ 40 years. Tọ́mọ èèyàn bá dàgbà dáwọn stages kan gan lè nà mọ́. That is the only thing tí mo lè sọ pé mo rí gẹ́gẹ́ bí tí mo lè fẹnu kàn bẹ́ẹ̀. Beating him ìyẹn nìkan. Ibẹ̀ yẹn nìkan ni Àgbàlá Gabriel ti ṣe mistake. Kí bàbá yẹn k'Àgbàlá Gabriel lọ́ọ̀ kọ́ dẹ̀ wà very careful ká má jẹ́ kí irú ẹ̀ ò tún ṣẹlẹ̀ mọ́. Ká má jẹ́ kí irú ẹ̀ ò tún ṣẹlẹ̀ mọ́. Ibẹ̀ yẹn nìkan. Ṣùgbọ́n tí ìyẹn bá wá wáyé gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi èèyàn ni wá. Bóyá ẹni yìí sì sọ pé inú ló bí òun tóun fi ṣe bẹ́ẹ̀. Kì í ṣe màláíkà kì í ṣe àlìjànnú ènìyàn ni wá. Tó bá wá jẹ́ pé mistake ẹyọ kan tèmi yìí lọ́dọ̀ rẹ̀ nìyẹn o. Mistake ẹyọ kan tí mo rí nínú situation yẹn nìyẹn o. Beating Muyideen, that is the only mistake tí mo rí. Yàtọ̀ sí yẹn ẹni tó bá tún rí àwọn mistake míì ẹ dákun. Yàtọ̀ sí yẹn ẹ wá jẹ́ compare mistake ẹyọ kan yìí pẹ̀lú àdúró oore tó ṣe Muyideen. Èwo ló gbé wọn jù? Tá a bá gbé méjèèjì sórí scale oore tó ṣe Muyideen ó gbé wọn jù àṣìṣe ẹyọ kan yìí lọ. Ẹ má jẹ́ àfi àṣìṣe ẹyọ kan yìí kan Àgbàlá Gabriel má gbélébò. Àfáà ni wá, àfáà lèmi o. Mo ní mo wá mi wá gẹ́gẹ́ bí àfáà. Mo wá gẹ́gẹ́ bí èèyàn tí ì ṣe àfáà tí tó ń ṣe mùsùlùmí gan, tí ì ṣe kírísítẹ́nì, tí ì ṣe mùsùlùmí. Mo wá gẹ́gẹ́ bí èèyàn tí kì í ṣe mùsùlùmí, tí kì í ṣe kírísítẹ́nì, tí kì í ṣe oníṣẹ̀ṣe. Wíwá tí mo wá lọ́sàn yìí tí mo dẹ̀ wá sọ̀rọ̀ lélẹ́yìí. Mi ń wá ní wíwá pé mo wá sọ̀rọ̀ nípa ẹ̀sìn tàbí sentiment, religion sentiment. Ẹ jẹ́ á gbé oore tí Àgbàlá Gabriel ṣe nínú ayé Muyideen. Ẹ gbé sórí òṣùwọ̀n pẹ̀lú mistake tá lè sọ pé Àgbàlá Gabriel ṣe nípa ọ̀rọ̀ Muyideen. Síbẹ̀síbẹ̀ oore tó ṣe Muyideen ó gbé wọn ju mistake tá lè sọ pé ó ṣe lọ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wò pé Àgbàlá Gabriel ṣe mistake, right? Ó ṣe mistake by beating him. Ó náà dẹ̀ sọ kò parọ́, inú mi dùn. Inú mi dùn kò parọ́. Ó nínú bí òun ò mẹ́gba lóòótọ́ òun náà. It's a great mistake. Kò dẹ̀ parọ́. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, ẹ jẹ́ á wo àtẹ̀yìnbọ̀ ẹni tó ti ṣe nínú ayé arákùnrin ńkọ́. Ẹ jẹ́ á wò. Ẹ jẹ́ á wò. Ẹ má jẹ́ àti torí pé Àgbàlá Gabriel ṣe torí pé ó lù ú. Ẹ̀yin blogger tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ẹ dákun ẹ sọ̀rọ̀ lórí rẹ̀ pẹ̀lú ìpayà Ọlọ́run. Ẹ̀yin blogger tẹ́ bá fẹ́ dá sọ̀rọ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ dá sí pẹ̀lú ìpayà Ọlọ́run. Ẹ̀yin blogger tẹ́ bá fẹ́ sọ nǹkan kan nípa ọ̀rọ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ sọ pẹ̀lú ìpayà Ọlọ́run pé gbogbo wa á jiyìn fún Ọlọ́run lọ́jọ́ kan. Tẹ́ ẹ bá ti ń ro mistake tí arákùnrin ṣe èmi ọmọ yẹ mistake tẹ́lómi lè rí o ṣùgbọ́n the only mistake tẹ́mi rí nínú ọ̀rọ̀ yẹn ó ní pé ó lù ú. Wọ́n dá dọ̀bálẹ̀ wọ́n ṣe ẹgbà fún un. Ẹ wá jẹ́ ká lọ wo spiritual aspect tí arákùnrin yìí ní. Gbogbo àwọn tí wọ́n bá ti ń tẹ̀lé mi láti bí ọdún 2, 3, 4 lórí péjì yìí èmi náà ní similar experience. Lọ́jẹ́ ń sọ pé gbogbo ọmọ tó bá wà ní street tó ti pẹ́ níbẹ̀ tó ti mọmi lórí street tó ti jẹun lórí street tẹ́jẹ̀ rẹ̀ tó ti di part and parcel of street irú wọn ṣòro ṣe lóore.
irú wọ́n sọ̀rọ̀ sọ pé ẹ fẹ́ mú wọn gòkè ibi náà padà fi máa sán ibi náà padà fi máa sán níbi ọlọ́dún méjì sẹ́yìn mo rí àwọn ọmọ méjì kan nílùú Ìkirè àwọn tí wọ́n bá ti ń tẹ̀lé mi tipẹ́ wọ́n á mọ sítórì tí mo fẹ́ sọ yìí àwọn ọmọ yìí wọ́n ti sá kúrò lábẹ́ bàbá wọn nígbà tí mo ti rí wọn yóò ti lé ní ọdún mẹ́rin wọn àjú ọmọ 15 years 16 years lọ tàbí 15 years 17 years làwọn ọmọ méjèèjì tí mo sọ yìí mẹ́ta ni wọ́n ìkan sá lọ mọ́ mi lọ́wọ́ àwọn ọmọ méjèèjì yìí nígbà tí mo interview wọn gbogbo ohun táwọn èèyàn máa ń mọ láyé náà ti bá wọn mọ rí wọ́n mú gbó wọ́n mú gọ́ọ̀mù èmi ò mọ̀ pé nǹkan kan bẹ tí ń jẹ́ gọ́ọ̀mù wọ́n mú petrol gbogbo ohun téèyàn fi máa ń háì tán máa ń fà láti mú tàbí látẹnu làwọn ọmọ yìí má pàtà láwọn ọmọ 15 years 17 years mo fẹ́ wọkọ̀ nílùú Ìkirè lọ́hùn lọ́jọ́ náà lọ́hùn làwọn ọmọ méjèèjì láàárọ̀ kùtùkùtù níbi aago 6 ni mo rí tán jáde láti inú igbó mo ní kí lẹ ń ṣe níbi tẹ́ wà yẹn wọ́n láwọn níbẹ̀ làwọn sùn mọ́júmọ́ àwọn òbí yín ńkọ́ wọ́n láwọn ò lóbí àwọn ò ní bàbá àwọn ò ní ìyá mo ní láti interview wọn mo gbé wọn sórí social media ẹrú Ọlọ́run kan brother wa ní Abdulrahman Adéwùsì Prince Abdulrahman Adéwùsì kọ́lọ́ ń bá mi ṣe dáadáa fún bàbá náà kọ́lọ́ ń jẹ́ mi wọ́n ogun bí wọ́n ṣe rí fídíò yìí wọ́n pè mí láti Amẹ́ríkà wọ́n ní Afakim àwọn rí àwọn ọmọ kan tẹ́ gbé sórí social media àwọn ṣe tán láti fún àwọn ọmọ yẹn ní scholarship ẹ bá mi wá wọn lọ wọ́n send owó sí mi mo ní láti wọkọ̀ padà sí Ìkirè mo wá àwọn ọmọ yẹn kan nígbà tí mo rí wọn mo ní láti ṣèwádìí lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ọmọ yìí mo padà get to know pé àwọn ọmọ yìí ní bàbá ṣùgbọ́n wọn à níyà mo mú wọn dọ́dọ̀ bàbá wọn ìjọ́ tí bàbá wọn rí wọn inú bàbá wọn dùn pé ohun tí ń wá wọn kiri pé wọ́n máa sá kúrò ńlé ni wọn ìgbélé pé wọ́n ti pé táwọn èèyàn bá ti bá wọn mú wọn wálé so máa sún wọn mọ́lẹ̀ ni ohun tó máa lọ bíṣẹ́ tó bá tó ti lọ bíṣẹ́ báyìí wọ́n á tún sá kúrò ńlé mo ságbà yọ̀ǹda lọ́wọ́ bàbá àwọn ọmọ yìí pé a fẹ́ máa kó wọn lọ àwọn kan promise láti fún ọmọ yìí ní scholarship gbogbo ibi tí wọ́n bá fẹ́ kàwé dé òun ready láti rán wọn àti láti tọ́ wọn káyé wọn ò lè dáa mo kó àwọn ọmọ yìí láti ìlú Ìkirè mo kó wọn wá s'Òṣogbo àwọn méjì ni wọ́n ṣe máa kàwé ńláwọn ọ̀kàwé